Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa, ìyá mi, bàbá mi, mo kí yín o lásìkò tẹ́ bá fi ń gbọ́ wa wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o, bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ àwọn Fúlàní ó tó kéèyàn, ó ti gba kéèyàn wá ojútùú sí ọ̀rọ̀ wọn pẹ̀lú ìwà rándanrandan, ìwà olórí ibú tí wọ́n ń hù káàkiri. Ǹjẹ́ ẹ tún ti gbọ́ wípé arákùnrin kan ló tún jáde síta tó tún ń ròyìn bí àwọn Fúlàní fi ojú òun rí. Bẹ́ẹ̀ ni, ó ní Fúlàní ṣá mi àṣàpá, wọ́n ṣá mi yánnayànna, wọ́n ti àdá bọ̀ mí lára. Ọbásanjọ́ náà ti sọ̀rọ̀ sókè o. Ó ní àwọn arákùnrin ní Fúlàní ṣá mi, ó ṣá mi débi wípé àpá, ẹ wá wo tàtú àpá, ṣé wọ́n fi àdá ya tàtú sí lára ni? Wọ́n fi àdá, wọ́n fi ya tàtú sí lára. Ṣé ẹ mọ̀ pé àwọn Fúlàní bẹ́ẹ̀ tí wọn ò bá tètè forí ilẹ̀ wálẹ̀, ẹ wo àfàìmọ̀ kó má jẹ́ pé àdá la máa padà fi lé wọn. Ìṣẹ̀lẹ̀ ní Muslim ní Ajọláyọ̀ ní Muslim níbẹ̀ ni àwọn Fúlàní ti lọ ṣe iṣẹ́ láabi fún arákùnrin yìí tó dẹ̀ jẹ́ pé wọn ò tiẹ̀ wò pé bóyá ó jẹ́ kí wọ́n bu àdá jọ ní anyhow. Kí ló dé? Nílùú tó lọ́ba tó níjòyè, èèyàn kan á dẹ̀ máa ṣe gànràngànràn, àwọn kan á dẹ̀ ṣara wọn jọ, wọ́n á máa ṣe bíi pé àwọn làwọn nílùú. Kò dẹ̀ sí kankan táwọn ìjọba wa rí ṣe sí, kò sí kankan táwọn ìjọba wa rí sọ sí. Ìgbà wo la tó fẹ́ dẹ́kun ìwà wèrè yìí? Ìgbà wo la tó fẹ́ dẹ́kun ìwà yìí? Ẹ rí ibi tí ètò ààbò ti mẹ́hẹ ní orílẹ̀-èdè Yorùbá, lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ. Ẹ wo ibi tí ètò ààbò tó ti mẹ́hẹ. Tó bá yá wọ́n á ní kó sanwó security, tó bá yá wọ́n á ní kó sanwó ọlọ́dẹ. Ẹ̀yin náà ẹ wò ó. Ṣáwọn Fúlàní tó ti ń ṣá àwọn ará ìlú láìṣe pé wọ́n ń kun ẹran, tó dẹ̀ ṣá ọmọnìkejì ẹ báyìí. Kí ló dé? Kí ló dé? Irú ẹ̀ṣẹ̀ wo ni ìbá ṣẹ̀ tí ìbá ṣe pé bóyá oró àti ìkà inú wọn kò fi wọ́n sílẹ̀? Irú ẹ̀ṣẹ̀ wo ni ìbá ṣẹ̀ débi pé aṣọ tí arákùnrin yẹn ń wọ̀ tó wọ̀ jáde kúrò nílé, aṣọ náà kún fún ẹ̀jẹ̀ ni. Aṣọ náà kún fún ẹ̀jẹ̀. Kí ló dé? Nílùú tó lọ́ba tó níjòyè, ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ìjọ́ wo lẹ fẹ́ dẹ́kun ìwà wèrè yìí? Ẹ̀yin aráabí, ìjọ́ wo lẹ fẹ́ dẹ́kun ìwà bí ẹranko? Ìwà kò sẹ́ni máa mú mi tẹ́ ẹ̀ ń wù. Ṣé ẹ rí ìṣẹ̀lẹ̀ eléyìí ń ṣe ìtọ́ ti ṣe tẹ́lẹ̀ wá o, tàbí ìtọ́ ṣe wá látẹ̀yìnwá. Wọ́n ṣẹ̀ṣẹ̀ tún ṣe eléyìí ni ní àná alánà yìí. Ní November 3rd, wọ́n ṣẹ̀ṣẹ̀ tún ṣe eléyìí ni tó dẹ̀ jẹ́ wípé wọ́n ṣá ọmọkùnrin yẹn jọ. Kí ló dé? Ó ga o. Ṣùgbọ́n ìbéèrè ni pé tí ìbá ṣe pé bọ̀bọ́ yìí wá jẹ nǹkan tẹ́lẹ̀ tí òṣìṣẹ́ bá ṣe pé ó fẹsẹ̀ ẹ̀yìn tilẹ̀, ṣé òkú ẹ̀ lọ́ba fi ránṣẹ́ sílé? Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé tí kì í bá ṣe pé bọ̀bọ́ yìí ṣe bí ọmọ ọkùnrin, ó dúró tán, tó gbé nǹkan lura, tó ṣe bí àwọn bàbá wa, tí ò ṣe pé kò wà lásán? Torí mo mọ̀ pé ká ló lọ wà lásán ni. Èyí tá à ń wí ìkọ́ là á máa wí. Ká ló lọ wà lásán, èyí tá à ń wí ìkọ́ là á máa wí. Tí ẹ bá pé ó jẹ nǹkan tẹ́lẹ̀ ẹ jọ, kí ni kí tiẹ̀ rí jẹ́? Ṣé rí bó dẹ̀ ṣe wà tó ti lè rí pé àwọn ti gbé ìgbésẹ̀ àkọ́kọ́ lórí arákùnrin yẹn torí wípé ó bọ́ mọ́ àwọn lọ́wọ́. Mo ti mọ̀ ó lè jẹ́ pé wọ́n á tún padà, kó ṣe pé ó lè jẹ́ pé wọ́n máa tún padà wá, wọ́n máa tún fẹ́ padà wá ni. Torí ọ̀rọ̀ àwọn Fúlàní yẹn kò ń ṣe ọ̀rọ̀ nǹkan téèyàn lè fojú yẹpẹrẹ wò. Wọ́n máa tún fẹ́ padà wá, wọ́n máa tún fẹ́ padà wá ni láti lè rí wípé àwọn tún ṣiṣẹ́ láabi mi. Ó lè jẹ́ wípé àwọn ilé kó jẹ́ pé wọ́n á wọnú ilé torí káwọn àwọn aráàlú yẹn kó má sùn lé o, kó má sùn lé epo. Tójú tì yẹn ní kápárò kó máa fi máa ríran. Tójú tì yẹn ní kápárò wọ́n máa fi ríran, kó má lọ sùn lé rárá torí àwọn aráabí wọn á sì padà wá. Ẹranko ni wọ́n,
àkọ́kọ́ lásán ìkejì ajá ló pọ̀ jù nínú wọn. Wọ́n á sì padà wá, wọ́n á fẹ́ wá tún wá ṣe iṣẹ́ láabi mìíràn. Kódà ìròyìn tún fi jẹ́ kó yé wa wípé yàtọ̀ sí ìyẹn, ó tún ní ẹkú àgbéléwò, ẹkú ojúlọ́nà ìmíì tó tún ti ń ṣe bọ̀. Torí mo sì máa mú ìròyìn yẹn dọ́dọ̀ yín, ṣùgbọ́n mo kàn ní ìyàn létí yín ni. Torí bàbá kan wà tó jẹ́ pé àgbẹ̀ paraku, kò tún wá ṣàgbẹ̀ lásán. Àgbẹ̀ tó fẹsẹ̀ ẹ̀yìn tilẹ̀, ó ti yé yín. Àgbẹ̀ tó fẹsẹ̀ ẹ̀yìn tilẹ̀ ni. Wọ́n ti wá ká bàbá mọ́lé. Wọ́n ti mú fún bàbá, wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan. Ṣùgbọ́n tí Ọlọ́run ò jẹ́ kó ran bàbá yẹn. Wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan tọ́lọ́run ò jẹ́ kó ran bàbá yẹn. Ṣùgbọ́n nígbà táwọn Fúlàní rí pé ọwọ́ ò ká bàbá yìí, wọ́n tún wá tíìmù wá ni. Kódà wọ́n wá tán ni. Débi pé wọ́n wá tó wọ́n fẹ́ tó bí 15. Ẹ wo, mo sì ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Màá sì gbé yín débẹ̀. Màá gbé yín débẹ̀. Ṣé ẹ mọ̀ pé bàbá tí mò ń sọ yìí, nígbà tó máa wá, táwọn Fúlàní máa wá tó bí 15, bí 20, bí 30, tó ya wọ ọ̀dọ̀ bàbá. Wọ́n ṣe 10. Wọ́n kọjú sí bàbá, wọ́n yin bàbá níbọn nílé ni o. Débi pé àpá ìbọn ń bẹ lára bàbá gan-an. Wọ́n yin bàbá back to back, wọ́n kọ fún bàbá ni o. Síbẹ̀ kò máa ran bàbá o. Lẹ́yìn náà wọ́n tún tẹ̀síwájú, wọ́n tún gbá bàbá mú. Wọ́n tún ṣá. Wọ́n tún ṣá bíi pé bóyá ó máa wọlé. Síbẹ̀ kò máa ran bàbá yìí o. Wọ́n ṣe bí àgbẹ̀ lásán tó máa ń pa bó ṣe wù wọ́n ni. Bó tún ṣe tún wá ọ̀nà mìíràn nìyẹn o. Wọ́n tún gbọ̀nà míì yọ. Wọ́n padà ṣe nǹkan míì fún bàbá yìí. Ìgbà tó ti rí pé àwọn ti gbìyànjú lórí ọ̀rọ̀ bàbá yẹn, wọ́n ṣe oríṣiríṣi nǹkan tí ò ran bàbá yẹn. Ẹ wo, ṣé ẹ ti rí ìdí tá a fi ń sọ pé ẹ jẹ́ ká dúró, ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀, ká gba òmìnira wa. Ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀, ká gba òmìnira wa nítorí àwọn aráabí wọn ò nífẹ̀ẹ́. Àwọn aráabí yìí ò nífẹ̀ẹ́. Ẹ wo ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ bá mi share. Ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ wo, ẹ jẹ́ kó yé wọn lọ́tùn lósì pé Yorùbá nation ni o. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni o. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, bàbá kí yín dáadáa o. Àti bàbá Professor Banji Akintoye, Yorùbá nation, no retreat, no surrender. Yorùbá nation now. Òmìnira ilẹ̀ Yorùbá la fẹ́, ìbùkún ni fún orílẹ̀-èdè mi o. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe é. Bẹ́ẹ̀ ni òmìnira ilẹ̀ Yorùbá ló kí Ọlọ́run kí ó fi àánú rẹ̀ gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá Yorùbá ni o. Bẹ́ẹ̀ ni o, Ọlọ́run á gba Yorùbá nation fún wa pẹ̀lú ìrọ̀rùn láṣẹ Èdùmàrè. Àmín o. Ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yé àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation ni, no retreat, no surrender. La fi ń sọ pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé o. Ó dàbọ̀.